ẹ̀yin ènìyàn wa. àwọn ọ̀dọ́ wọn bínú wọn yarí o wọ́n lé àwọn fúlàní padà o bí wọ́n ṣe kó wọn sínú ọkọ̀ Dangote tí wọ́n fẹ́ wá já wọn sínú ìletò yìí ni àwọn ọ̀dọ́ bá yarí ni wọ́n bá dá wọn padà wípé ẹ lè wá sí inú ìlú àwọn o àwọn ò lè gbà yín lálejò kẹ́ ẹ wọlé sínú ìlú yìí o gbogbo àwọn ọ̀dọ́ wọn dúró sí orí ìta ìlú náà wọ́n lé ọkọ̀ Dangote àwọn náà lẹ́ ń wò yìí nínú ọkọ̀ yẹn wọ́n fẹ́ máa bọ́ọ̀lẹ̀ wọn ní kò sáyè àwọn ọ̀dọ́ ní àníṣe kò sáyè kẹ́ ẹ bọ́ọ̀lẹ̀ sínú ìlú yìí sẹ́ ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ ṣé ti rí ọkọ̀ ńlá tẹ́ ẹ bá wa ń wòye ọkọ̀ Dangote bí ó ṣe gbé wọn padà nìyẹn o ṣé ti rí pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwa ará ìlú ẹ jẹ́ ká kíyèsára ní gbogbo àwọn agbègbè wa ẹ jẹ́ ká gbára wa ẹ jẹ́ ká jí lójú oorun wa gbogbo bí wọ́n ṣe fi ọkọ̀ ń kó wọ́n wọlé yìí ṣé ẹ mọyì oríṣiríṣi àwọn nǹkan tó máa wà nínú ọkọ̀ yẹn ètò ààbò sí nínú ìlú ẹ á dẹ̀ ti máa fi mọ́tò Dangote máa rù wọ́n wá lókè ọya láti wá ṣe kíni nínú ìlú kí ni iṣẹ́ wọn ta ló pè wọ́n ta ló kọ̀wé pè wọ́n ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ní Anambra ló ti ṣẹlẹ̀ o wọ́n yarí ní Anambra o gbogbo àwọn ọ̀dọ́ wọn ya sí títì wípé a ní ọkọ̀ tẹ́ ẹ gbé wọnú ìlú àwọn yìí ẹ lè já wọn kalẹ̀ sínú ìlú yìí sẹ́ ó yẹ ẹ padà síbi tẹ́ ti ń bọ̀ ọkọ̀ yìí ó ń lọ bíi méjì tí wọ́n lòdù wọn sí bám tí wọ́n fẹ́ wá já wọn kalẹ̀ ẹ wò wọ́n lórí ọkọ̀ ẹ wo gbogbo nǹkan tó wà nínú ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí òun ló ń fa ètò ààbò tó mẹ́ẹ̀ nínú ìlú yìí torí inú ọkọ̀ yẹn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n á dì sínú ẹ̀ ìlú wo ni eléyìí ti ń ṣẹlẹ̀ báwo ni àwọn èèyàn kan á kọ̀ ṣe kúrò nínú ìletò wọn ní ìpínlẹ̀ wọn wọ́n á dẹ̀ máa lọ sí ìpínlẹ̀ míì wọ́n á dẹ̀ di oríṣiríṣi nǹkan sínú ẹ̀ kò sí wípé bóyá ẹnìkan ló kọ̀wé pè wọ́n kò sí wípé bóyá ibìkan tí wọ́n fẹ́ dé sí ni kò sí wípé bóyá tó bá dáràn ibi tó fẹ́ wá wọn sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ará ìlú gbogbo wa lọ̀rọ̀ ètò ààbò yìí náà ló túbọ̀ jọ kan o kólúkálukú gbé ìgbésẹ̀ ní agbègbè ẹ o ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n lé wọn padà ní Anambra ló ti ṣẹlẹ̀ jẹ́ ká fi ohùn sí kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀dọ́ tí wọ́n lé wọn padà ní Anambra Yorùbá jẹ́ ká jí lójú oorun wa ẹ̀yin gómìnà ẹ̀yin rẹ́ẹ̀pù ẹ̀yin ọlọ́pàá kí ló dé gọtọ́ ọlọ́pàá kì í tiẹ̀ máa ń yẹ ọkọ̀ yẹn wò ṣùgbọ́n tó bá jẹ́ pé ará ìlú kóró pé àwọn ọlọ́kadà àwọn ọlọ́pàá wọn á dá wọn dúró wọn á yẹ̀ wọ́n wò fínífíní kí ló ṣẹlẹ̀ sí ọkọ̀ Dangote tí wọn ò kí máa ń yẹ̀ wò ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀dọ́ ìlú Anambra tán jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Hey, unaendukwa. Hey. Hey. Bon. Just a knock 80. Imba mu atako nu sagwa mantam. Agwa ya atom bikonu. Jebenu. Abu jama po mo follow sef. DPO don't come in Jeno Quad. Oh yeah, DPO one. Okay, abu simala. Don't come in Jeno Quad. Ah, na hele go ni obelego. Oh yeah, bago benu. Oh yeah, no. Onano. Buono. Buono na. Men escort. ẹ̀yin ènìyàn wa ṣe bá wa rí bẹ́ẹ̀ yẹn bó ṣe yẹ gẹ́lẹ́ kí gbogbo ará ìlú máa ṣe leléyìí ẹ bá wa pín ètò ìkókó àwọn èèyàn wa gbogbo ilẹ̀ Yorùbá ibi tẹ́ ẹ bá ti rí ọkọ̀ wọn báyìí ẹ má jẹ́ kí wọ́n wọlé sínú ìlú ẹ má jẹ́ kí wọ́n wọlé iṣẹ́ burúkú ni wọ́n wá ń ṣe nínú ìlú tó ní dátábèsì òun náà ló fa gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n á dáràn kò sí tó fẹ́ wá wọn sí ọmọ Yorùbá mélòó ló lè kó ẹrù lọ báyìí sí nọ́ọ̀tì àbí ọmọ ìpínlẹ̀ mélòó ló lè kó ẹrù lọ nọ́ọ̀tì lọ báyìí tí wọ́n á dì wọ́n sínú ọkọ̀ báyìí àfàwọn nìkan yìí náà ni àyè gbà wọ́n ń lọ káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ ọmọ Yorùbá mélòó ló lè kó ẹrù wọn lọ sí nọ́ọ̀tì báyìí tí wọ́n á dì wọ́n sínú ọkọ̀ báyìí
tí kò sẹ́ni tó fìwé pè wọ́n, kò síbi tí wọ́n fẹ́ dé sí. Báwo ni wọn ò ní ṣe máa hùwà ọ̀daràn nínú ìlú? Àwa ní kò ṣètò ààbò. Báwo lètò ààbò ṣe fẹ́ wà nígbà tí àwọn kan bá di ẹrù báyìí tí wọ́n dì wọ́n sórí ọkọ̀ tó ń di oríṣiríṣi sínú ẹ̀? Yorùbá jí má sùn. Àṣàkẹ́ TV show.